ọkọ mi kí ló dé ṣojú ti ni. Why do you touch me with those filthy hands? Ṣé òun yìí tẹ́ ẹni tó bá jalè lẹ́ẹ̀kan tó bá dàrán borí aṣọ olè náà ló ṣì dàbúrà. Fún mi ní details upstairs. A máa bú wọn dì ní. A máa bá wọn wí bí ọmọ kékeré. A máa jẹ́ kó mọ̀ pé ibi tó bá jí orí wọn kì í fi tẹ̀lẹ̀. I'm sorry. Oh, ìdí ìsọ̀rí. Wàá sọ, wàá tún rí. Ó gbọ́dọ̀ sọ fẹ́ni kankan o. Tí máa lọ gbọ́ pẹ́kẹ́, ayé ẹ ti pẹ̀kẹ́pẹ̀. Ó yà wá padà jágọ̀. Ó yà ṣe báyìí. Ṣe báyìí. Wọ́n bí gbọ́lá o. Ó yẹ ká ti jẹ́ ká ti ṣàṣì wẹ́wẹ́ àrílòpọ̀ sí fún un. Màá fi láì lọ bá a kẹ́. Tó o bá gbọ́ pé mo wà sitting room, má ṣòpò wá. Tó bá dé wà ń bẹ̀ tí ń bá wá ṣe ni kó o sá sígbó wábì kan gbà. Wà láìka láì mo fẹ́ ṣàṣẹ ló ṣe. Ìyẹn náà ti dá. Àwa náà ṣá ẹ̀mẹ́rẹ̀. Èmi sì rè nìkan lè máa sọ̀rọ̀. Bóyá mi sí rẹ̀. Tírí sí mi ń kọ́. Ó ti tì í sí ẹ̀. Yéè! Ta ló ṣẹ̀ náà lé ta ló bínú sí? Ẹ bá yẹn parí ẹ̀jọ̀. Ọmọ mi ti bínú. Àwa nílé ìkúnlẹ̀ ẹ̀bí ẹ̀. Daddy, will you just shut up? As a lordship, please.